Ọlọ́run ló wúlò sómi dáfẹ́fẹ́, àṣẹ Olúwa lọ́run fi dé sánmọ̀, àṣẹ Olúwa mi ló mẹ́ta dúró. Ọlọ́run tó ní wá wá fún wa wí sáàtì àtò lọ wá yọ̀ǹda ọ̀rọ̀. Máa jẹ́ ká ṣì wí káyé máa ṣì wá gbọ́. Ọlọ́run tó ní wá sádìẹ̀ ilé ayé kún fún dàrúdàpọ̀. Ọlọ́run kò là wá kó tún làjọ wá. Ó máa tó gbẹ̀rù ayé fẹ́ gbọ́ yín ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè. Ọlọ́run kò bùn yín kó tún bá wa ọmọ. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Alwazir akéwùgbà gold ọmọ akéwùgbà ẹrú tún dé Amallahu ayatashi. àràbà tún ramú odò ń gbá rere Rárèrè. àwọn tó máa wẹ̀ ń bodò lọ o. Bodò lọ. àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Bodò lọ. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ o. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. àrọ́ tátàrọ̀ máa diwa mi dùjámúrin. Jẹ́múrin wàyúsìkò àyàkùnà ládìrọ́mù. Idha lam yutifiya ukalau qaumun. Yẹ́kùnù wàkúdà jùsàtò wà mú. Fa inna an-nara bil-udayni tusqa. Fàínà lẹ́rùbà wọ́lú alìkàlámù. Fakultu min at-ta'ajjubi layta sirri. Àìkọ̀ọ̀dún ní ọmọ yàtọ̀ àmúniyàmú. Afáàní àrọ́. Ìsìláàmù ilẹ̀ Yorùbá ti gbàlejò ọ̀ràn. Àlejò ọ̀ràn. Àrọ́. Àfáàní mo rí ẹ̀yin tẹ́ ń wọlé bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa share 20 times. Àrọ́. Ẹ wá bá mi gbọ́ wọlé like and love. Ẹ wá jẹ́ kán fúláàgì wa dán wọ́n ṣe ṣe onídẹ̀ẹ́jọ́. Wàyúdìkù àyàkùnà ládìrọ́mù. Àfáàní mo rí ògùn náà ń bẹ nísàlẹ̀ iná ń jó wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́ eérú ń bẹ lókè iná ń bẹ nísàlẹ̀. Pẹtiróòlù ń súnmọ́ iná yẹn. Ìsáná ń súnmọ́ iná yẹn. Àwọn tó ní làákà ìkáwọ́ lórí pé yéé àdánwò ló fẹ́ ṣẹlẹ̀. àyàkùnà ládìrọ́mù. Tí ẹ bá fẹ́ dáná láyé wọn á fi igi kóná. Àdánwò tí ń bọ̀ wá ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí. Orí gbogbo àwọn àfáàgbà ilẹ̀ Yorùbá Ọlọ́run má jẹ́ ó jẹ́ pé òun ni wọ́n á fi kóná àdánwò. Ìdẹ́lẹ̀mú yóò ti fi àwùkálà àwùkà omi. Táwọn onílàákà ò bá wake up kán tètè paná yìí. Èṣù ti lọ́mọ lẹ́yìn tó pọ̀, ọmọ èṣù ti pọ̀ nílẹ̀ Yorùbá. Islam ilẹ̀ Yorùbá ti gbàlejò ọ̀ràn. Tí ẹ bá tán nábì bá ní Yájújù wà Májújù ọ wà níkànnì ayé. Ẹ má retí pé yóò lójú wájú o. Omi ò lójú kan níwájú tó jẹ́ pé ojú tó ní ó fẹ́ burú ju ojú kan tí Yájújù wà Májújù ó ní lọ. Omi ò rìnrìn àjò dé Ísírẹ́lì ó burú gan-an. Àrọ́ dáadáa wọ̀ mẹ́rin wà méjì jámúrẹ́. Wàyúdìkù àyàkùnà ládìrọ́mù. Fakultu mina ta'ajjubi layta sirri. Àìkọ̀ọ̀dún ní ọmọ yàtọ̀ àmúniyàmú. Àìkọ̀ọ̀dún ní ọmọ yàtọ̀ àmúniyàmú. Níjọ́ tílẹ̀ Yorùbá ti ń bẹ Muslim àtẹlẹ́sìn ìṣẹ̀sìn àwọn traditionalist
a kì í bára wa jà. Allah. We know how we manage ourselves for more than 300 years. Tá a ti jọ wà peaceful coexistence wà àjọ ń gbáyé àlàáfíà ni. Kí ló bí fìtínà traditionalist àti mùsùlùmí kí ló gbé dé àlejò ọ̀ràn tá a gbà ni. Allah. Níjọ́ tá a ti ń bẹ nílẹ̀ Yorùbá àwọn àfáàlẹ̀ Yorùbá ò máa fèsì ara wọn máa ṣépè fúnra wọn rí. Kí ló bí dé àlejò ọ̀ràn tá a gbà ni. Ó lo ọ̀dọ̀ àwọn àfáà alùsùnnà ó fi àtáàkì àwọn onísúfí ó fi àtáàkì àwọn àfáà tó kù tán sínú méjèèjì. Ó ṣe yẹn tán ó jáde ó mú orí àwọn àfáà alùsùnnà ó fi wọ́n gbára wọn báyìí. Àwọn àfáà tí wọ́n kẹ́kọ̀ọ́ jìnnà nínú ẹ̀kọ́ náà àwọn alùsùnnà tẹ́mi gan máa ń gbọ́ lẹ́tọ̀ ẹlòmí. Dr. Sarafudeen Gbadebo mo mọ̀ wọ́n ní 2003 ni mo mọ̀ wọ́n ní Saudi Arabia. Allah. Tá a bá ti fẹ́ wọ́n máa ń pín àwọn ìwé kéékèèké fún wa tá a bá fẹ́ wọlé fún umrah tàbí hajj lọ́dún yẹn. Mo wá rí tí wọ́n kọ síbẹ̀ èyí tí wọ́n translate sí Yorùbá pé ẹni tó translate ẹni Sarafudeen Raji Gbadebo. Allah. Ọdún yẹn ni mo wá wọn kàn pé ta ló ń jórúkọ yìí. Mo bá àfáà náà lẹ́ni rí. Ó yí ká yẹ̀yẹ́ gbogbo àwọn àfáà yìí ká tó wá sọ tàwọn àfáà àgbà nílẹ̀ Yorùbá. Aṣọ àpọ́nlé bọ́ lára àwọn àfáà nílẹ̀ Yorùbá àti ìfura. Allah. Arákùnrin yìí good in Tasud Farouk divide and rule tactics. Tó bá lo ẹ̀yin lẹ́nìí á lo àwọn lọ́la. Islam ilẹ̀ Yorùbá ti gba àlejò ọ̀ràn. Allah. Ìtọ́jú akẹ́wùgbà gold rí lẹ́nìí ẹni tó bá ní bọ́ọ̀dù nazar yóò mọ̀ pé danger wà fún Islam ilẹ̀ Yorùbá. Danger burúkú ó wà fún Islam ilẹ̀ Yorùbá. And I will use this opportunity to send a save our soul message to the Inspector General Police of Nigeria. Allah. Ibi tí nǹkan bá lọ yóò dá ó burú gan. Rọ̀mẹ́dì wà mí dùjámúrẹ́, wà yóò bí kò àyàkó lálàádìrọ̀ mú. Ìṣẹ̀lẹ̀ tó sọ bẹ́ẹ̀ ẹ̀yin Mùsùlùmí ayé, ntí kó bá Mùsùlùmí jù àtẹnujẹ ni. Allah. Pápá àwọn tó bá jẹ́ tálíkà nínú Mùsùlùmí. A sì ọ̀rọ̀ Ànábì gbọ́ lórí ọ̀rọ̀ sàrà. Sallallahu alayhi wa sallam. Bó ni wọ́n ṣe bú bàbá èèyàn bú ìyá èèyàn tó wàá sọ pé fún ẹ ní owó irú owó wèrè wo ni. Èèyàn sọ pé wọ́n ra ọjà tó wọ̀ ti 50 million lọ́wọ́ mi mo ní kò ní dáa fún 50 million àtẹni tí ń kó bọ̀ lẹ́yìn ìgbò bú bàbá mi bú ìyá mi tán. Kí ni mo fẹ́ fi ṣe tẹ́bí bá ń pa ní màá yà mọ́ lọ́nu mọ́lẹ̀ ni ó sì fáwọn kan ní 100,000 naira wọ́n dẹ̀ ń pariwo lẹ́yìn ìgbà tó bú bàbá wọn bú ìyá wọn tán. Allah. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́yìn bí 104 ọdún tá Nábì ti jáde láyé. Sallallahu alayhi wa sallam. À ń pe ọba kan níbi Amúrilá ọ̀kan nínú àwọn ọba tó wà nítòsí ìlú Medina bẹ̀ tó jẹ́ pé London rẹ̀ nílùú Medina fall sí nígbà yẹn. Bí Amúrilá ló sùn ló lálàá ló wá rí olóhùn rí fọ́tò Ànábì lójú oorun. Sallallahu alayhi wa sallam. Ànábì wá ń sọ wípé hankidhini wa andidhini min hadaini. Ìrẹ́ bí Amúrilá andidhini wa andidhini min hadaini. Gbà mí lọ́wọ́ àwọn méjèèjì tó ń wo fèsì wọn yìí, gbà mí lọ́wọ́ àwọn méjèèjì. Bí Amúrilá lajú ó tó sùn padà ó di ọjọ́ kejì ó tún lálàá di sẹ́ńtìn ó sì ń rí ojú àwọn èèyàn méjì ó di ọjọ́ kẹta bí Amúrilá tún lálàá di sẹ́mà láyìí náà. Wà á jìbì ní mìíní àgbáyé níbi Amúrilá ó bá jí ó ní gbogbo ẹ̀yin ọmọ ẹ̀ṣọ́ ẹ dìde ìlú Mẹ̀dínà yá mo fẹ́ lọ wo nǹkan tí ń ṣẹlẹ̀. Torí pé Ànábì ti sọ pé man ra'ani fi manamihi faqad ra'ani haqqan. Sallallahu alayhi wa sallam. Ẹni tó bá lálàrí mi lójú oorun tó bá rí mi lódodo tí ò ń sọ nírọ́ òdodo lórí mi o torí ṣàìtọ́nù ò lè lo bọ́dì mi. Allah. Ànábì bá ní bí Amúrilá bá gbéra ó di ìlú Mẹ̀dínà ó bá pe gbogbo aráàlú Mẹ̀dínà jọ ó ní ẹ máa pe gbogbo kọ̀bílà kọ̀ọ̀kan wá tribe by tribe mo fẹ́ rí everybody
ẹni tó sì kígẹ gbé bọ́dì ẹ̀ wá gbogbo yín ni mo ní gift fún ní ọba kóra wọn nígbò díjọ́ kẹta ó bá bi wọ́n léèrè ó ní ta ló tún kù nínú ìlú wọ́n ní òkú ẹnì kankan mọ́ bí amúrè láì ló kù àwọn ọkùnrin méjì kan lẹ́nìkan bá rántí ó ní bẹ́ẹ̀ ni àwọn ẹrú Ọlọ́run kan àjòjì ni wọ́n ti lò tó oṣù 8 nílùú Mẹ̀dínà yìí níjọ́ wọ́n ti dé ìlú Mẹ̀dínà yára ò ní wá wọ́n ìmú ìsìnrún wọ́n ń gbàwẹ̀ wọn déédéé nítorí wá ga jù ní pé olówó ni wọ́n láti ìlú wọn láwọn wá sin Ọlọ́run fún dídí ọdún kan nílùú Mẹ̀dínà wọ́n yìí jáde lọ anywhere lẹ́yìn kan lọ haram kan lọ mosque kan lọ sin lọ́hùn kan dẹ̀ padà sínú ilé nítorí fàyè wọn sínú olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n wọ́n bẹ̀rù Ọlọ́run tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀ tẹ́kùwà láì ọ̀rọ̀ himan ọ̀rọ̀ bẹ̀rù Ọlọ́run báyìí gbogbo wa là ń gbọ̀n tómi jẹ́ mọ́ ń bọ́ lójú wa bí amúrì láì ní ẹjẹ́ rí wọn wọ́n bá lọ pè wọ́n ní kán sọ fún bí amúrì láì páwọn kì í jáde bí amúrì láì ní ẹ̀sùn nílé wọn bá débi ilé tẹ́ ń gbé ó ní ẹ máa méjèèjì jáde ẹ tú gbogbo inú ilé wọ́n tú gbogbo inú ilé wọn rí nǹkan kan wọ́n fẹ́ máa jáde lọ bí amúrì láì bá yan náfìlà rákà 2 Ọlọ́run fi hàn mí kí ló dé tànàbí ń bá mi sọ̀rọ̀ lójú kan náà ló bá tajú kan ó ní kápẹ́ẹ̀tì tán tẹ́ sí sitting room wọn yìí ẹ sí kápẹ́ẹ̀tì yẹn sókè wọ́n sí kápẹ́ẹ̀tì sókè ní wọ́n bá rí ihò bí ìgbà tán gbẹ́ kànga nínú yàrá yẹn bí amúrìnláì bá pàṣẹ ó lẹ́yìn méjì ẹ̀ mú nǹkan ìjà ogun ó yẹ wọnú kànga yìí ẹ lọ wo ibi tó bá láǹdì sí wọ́n lọ wọ́n padà dé wọ́n ní ọ̀nà sàárì ànábì lọ láǹdì sí. sallallahu alayhi wa sallam. ó ní ẹ mú àwọn méjèèjì ẹ̀dẹ̀ wọn lókun ẹ à ń kọ̀ fún un. kí ni àníyàn yín kí lẹ wá ṣe nílùú Mẹ̀dínà wọ́n bá jẹ́wọ́ wọ́n làwọn kì í ṣe mùsùlùmí iṣẹ́ owó làwọn wá ṣe nílùú Mẹ̀dínà kódà káwọn ó lè ríṣẹ́ ìṣe àwọn kì í ṣe mùsùlùmí o àwọn fẹ́ dá fìtínà lẹ̀ láàrin àwùjọ mùsùlùmí lágbàáyé ni káwọn lè ríṣẹ́ ìṣe ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì like and love ẹ má jẹ́ kán flag program yìí ẹ á bá mi share rẹ̀ 20 times ọba mi ó share orí kan yìí. Àmín. káwọn lè ríṣẹ́ ìṣe odidi ọdún 3 làwọn fi lọ kọ́ èdè Lárúbáwá àwọn fi ọdún kan kọ́ láhájà ti Mẹ́kà ọdún kan kọ́ láhájà ti Mẹ̀dínà àwọn wá fi ọdún kan kọ́ àníyà àwọn wá gbọ́ èdè Lárúbáwá tó pọ̀ àwọn wá lọ ha Qur'an ní sórí láàrin àwọn ọdún gbogbo Qur'an làwọn ha sórí kò sí ẹni tí ò mọ Qur'an lórí inú àwọn èsì ṣe mùsùlùmí kílẹ̀ wà gbẹ́ kòtò fún wọn ni wọ́n gbé contract billions of dollars fáwọn pé káwọn lọ gbé bọ́dí ànábì kúrò níbi tó wà káwọn wá gbé wá sí orílẹ̀-èdè míì kó jẹ́ pé táwọn èèyàn bá ń lọ sí Mẹ́kà ká máa darí sílùú míì náà láti wá sálámà sí bọ́dí ànábì iṣẹ́ táwọn gbà nù. bí amúrè láì wòkè ó wọlé omijé bọ́ lójú ẹ̀ ó lẹ́yìn mùsùlùmí ẹ̀rí nǹkan abẹ́ rí nǹkan nítorí pé nìyí ń fún yín ní sàrà ẹ̀jẹ̀ sọ́dẹ̀ ni Ọlọ́run ẹ̀ẹ̀méje ní àti fẹ́ jí bọ́dí ànábì gbé nínú tàn. sallallahu alayhi wa sallam. tí àwọn arákùnrin yìí ni the last one tí wọ́n fi síìlì gbogbo ọ̀nà tó débi tí bọ́dí ànábì wà ó kù bíi ìrìn 500 meters síbi bọ́dí ànábì wà wọ́n kọ́ńkírìtì ẹ̀ tó wọlé tó ju nǹkan tí bọ́ òlú lè gbẹ́ wọ́n gbé yípo sàárì ànábì àwọn kan ti fẹ́ gbé bọ́dí ànábì ó kù díẹ̀ kan débi bọ́dí yẹn lára sá láti sánmà tó pa wọ́n ọ̀nà méje ní wọ́n ti fẹ́ jí bọ́dí ànábì gbé. sallallahu alayhi wa sallam. àwọn tí wọ́n á Kùránì sórí tí wọ́n gbọ́ Lárúbáwá wọn kì í sì ṣe mùsùlùmí iṣẹ́ owó ni wọ́n wá ṣe. àwọn eléyìí náà wọ́n ń cash out lórí mùsùlùmí ilẹ̀ Yorùbá wọ́n ti sọ gbogbo wa dọ̀tá ara wa wọ́n sọ Ìlọrin dọ̀tá ilẹ̀ Yorùbá wọ́n sọ Yorùbá dọ̀tá ìlú Ìlọrin kò sí mùsùlùmí ilẹ̀ Yorùbá tí ò ní bò ní tìlú Ìlọrin rí èyí tí mo sọ ní Ìlọrin ìjọsìn mo stand on it. àwọn bàbá wa nílùú Ìlọrin bàbá mi ni wọ́n àwọn bàbá wa nílẹ̀ Yorùbá bàbá ni ẹ jẹ́ fáwọn náà ẹni tó bá lóun ọgbà pọ́blẹ́mù ti ẹnu. bàbá wa ọba Ìlọrin ṣéwù wallahu yasimuka minan nas nínú ọba mùsùlùmí tẹ̀yàn ní respect fún ni wọ́n wà. bàbá wa Olúwo nínú ọba mùsùlùmí tẹ̀yàn ní respect fún ni wọ́n wà.
gbogbo àwọn bàbá wa ọba tí wọ́n jẹ́ mùsùlùmí, bàbá wa Olúbàdàn, ìmánì wa lè ga jura wa lọ. Gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí a ní respect fún wọn. Àwọn tí wọ́n yìí ṣe mùsùlùmí a ní respect fún wọn. Tọrọ Ọlọ́run ló ṣe wọ́n lọ́ba kì í ṣàwa. Kí ni tí mo sọ débẹ̀? Àràbà tó ń ra mú odò ń gbà rere. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Like and love, like and love. Àwọn tá a wí tí a bá rí ẹni tí kìí ṣe mùsùlùmí tó jẹ́ ọ̀tá Ọlọ́run, wọ́n di pàdí tó pàdí. Wọ́n ní láburú rẹ̀. Àmọ́ tí a bá rí mùsùlùmí tó jólúbẹ̀rù Ọlọ́run, ó jẹ́ àwọn bàbá wa àfáà àti lẹ́ni tàbọ́já àlùsúnnà tó bá ti lè tí fíìmù rẹ̀ báyìí yàtọ̀ sí tiwọn, ó ń tọ̀hún dẹni tí wọ́n bá lórúkọ jẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run, mo fẹ́ kí kéèsì yìí ká bá débì kan ni. Tá a bá ti wọ February sí March, mo fẹ́ commission kan nínú fáàmù mi, farm. Màá wá pé ẹ̀yin ẹ má wí délẹ̀ o ní tìtorí litigation tó wà lọ́wọ́. Màá wá pé fáàmù yẹn ní Akéwújẹ something. Màá kọ síbẹ̀. Billboard yẹn ó tóbi lọ́nà Ìbàdàn sẹ́kọ̀ọ́, a big farm. Mo ti ya 50 acres sọ́tọ̀ fún fáàmù yẹn. Akéwújẹ farms. A máa sin màálù ń bẹ̀, a máa sin ẹja, a máa sin ẹdìyẹ. Orúkọ táwọn lérò pé bàjẹ́ nìyẹn, mo fẹ́ sọ di ọ̀nà owó, mo fẹ́ sọ di money spinning machine. Kí ni tí mo sọ débẹ̀? Tí nǹkan yìí bá continue báyìí, àdánwò ni o. Ká máa cyberbully gbogbo àwọn àgbàlagbà wa nílẹ̀ Yorùbá, ká sọ pé kò sí nǹkan. Law kana lil kalibi malun mana jasati lalakobu bikalibil ijilala lalakobu bikalibi dini ijilala. Law kana lil kalibi malun ajá tí ó rùn tàìtàì, ẹlẹ́dẹ̀ tí ó rùn tàìtàì, tí a bá rí owó lára ẹ̀ tí a máa bá wọ́n rọwọ́ lára ilé ni wọ́n á dìklíà pé kọ́pọ̀ kì í sajá lásán, ajá àdínì lélẹ̀ ẹlẹ́dẹ̀ àdínì lélẹ̀ lálákọ̀bù bìkálíbì dínì jẹ́lá. Eléyìí tí mo sọ níjọ́ sí tí mo ní ẹnìkan ò ní tọwọ́ mi lọ ẹ̀wọ̀n, ó ní tó bá dé o, àmọ́ nísìn al-aynu bil-ayni wal-hanfu bil-hanfi. Eye for eye, nose for nose, hair for hair. Ọlọ́run sọ fún wa nínú Quran chapter 2 verse 191. Ọlọ́run ní waqatiluhum haythu thaqiftumuhum. Tí a bá ń bá yín jà, ẹ̀yin náà bá wọn jà ní déédéé bọ́n ṣe ń bá yín jà. Wakhrujuhum min haythu ibi ọba ti lé yín jáde tí wọn ò jẹ ẹ̀rọ náà gbélé, ẹ̀yin náà lé wọn jáde padà. Wal fitnatu asaddu minal qatl. Ọlọ́run ní kí wọ́n máa fi ìnira kan yàn láyé ó burú jù kú lọ. Ká gbé ìhòòhò odidi obìnrin tó pèrè láàfáà, ká fi yẹ̀yẹ́ ó burú jù kú lọ. Ká búlí èèyàn títí kó fi ní stroke, ká tó máa wá fi ṣẹ̀sín ó burú ojú kú lọ. Ká búlí àwọn alùsúnnà títí ká máa wá fún wọn lórúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ó burú ojú kú lọ. Ká fìtínà àwọn súfí ó burú ojú kú lọ. Èyí tó burú jù níjọ́ tí bàbá wa Amiru Jaiz As-Salati nílọrin tó jáde láyé, wọ́n ń gbé òkú Amiru Jaiz lọ sàárè. Ìbànújẹ́ bo ọkàn àwọn ẹbí àtàrà àtàwọn mùrídì wọn. Ẹnìkan sì jáde sórí íńtánẹ́ẹ̀tì, ó ní bí wọ́n ṣe ń gbé Amiru Jaiz lọ inú iná ni wọ́n ń gbé lọ, inú iná hábà. Wal fitnatu asaddu minal qatl. Eléyìí ni mo fi wá sọ wípé ẹni tó bá mọ ogun jà àti ẹ̀ máa change system ogun. Mo sọ ní prógrámù tó kọjá lọ, mo ní system tán máa ń lò ní ẹ̀ tó fẹ́ lo the same system fẹ́mi náà lénìí. Ológbò tí ó gbé ọ̀dọ́ àgùntàn baálé ó jí o. Àwọn ọlọ́pàá mẹ́tẹ̀ẹ̀ta tán lò yẹn láti zone 2 láti zone 11 lóṣogbo, àwọn náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà lò
láti fi arrest Usah Jamiu, ní à ń lò láti fi arrest àfàyẹsẹ̀ àlùnákà, ní à ń lò láti fi arrest àfà ọ̀rẹ́ mi dáadáa olólùfẹ́ mi baba Jackman, ni wọ́n lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. These same three tí mo ti mọ picture wọn pé àwọn tí a máa lò ní àwọn náà tún á bá èmi nínú mọ́tò. Ẹ̀yin àfáà ẹ máa fura kẹ́ tó lọ sí òde méjì ni mo nílé ní lẹ́kọ̀ọ́. Ẹnìkan ń ṣe fìdáwù àwọn òbí ẹ̀ ní Lẹ́kì, ẹnìkan dẹ̀ ó lóun ṣe súná ọmọ nẹ́kọ̀ọ́ yìí. Intention mi ni pé bóyá àyàbẹ̀ bẹ̀t láti ìgbà tí mo ti jí ní mind mi ti sọ fún mi pé kí n má lọ kankan nínú méjèèjì. Olódodo lẹ́nìkan, ẹni tó ló fẹ́ ṣe fìdáwù yẹn òun lè jó lódodo, bẹ̀t ẹni tó lóun kó mọ yẹn àríra rí ọba mi dá nǹkan kan pọ̀ rí láyé. Ó pè mí ó sì ń bẹ̀rẹ̀ pé èló lówó yín kí n transfer sí yín, èló lówó yín ẹ má tètè bọ̀. Ìwọ tó dẹ̀ ń pè mí, mi ò gbọ́ fọ́ìsì ẹlòmíì, ó sọ pé àwọn èèyàn ti dé ibi báyìí ti kún, mi ì dẹ̀ gbọ́ fọ́ìsì anybody. Mo ṣe tẹ́ pa sí sontúnù pé ẹni a fẹ́ gbé lọ kóòtù lẹ́nì yóò sáde bá wa. Ó wá tó bí 2:30 àwọn ọlọ́pàá ń pè é, ó ń dodge, ó ń parọ́. Kudos sí gbogbo ọlọ́pàá sontú, ní máa padà sí ibú títí ayé. Àmín. Àwọn ọlọ́pàá ń pè é, ó dẹ̀ ń parọ́. Àṣé wọ́n ti fi àwọn kan síta zone 2 pé kán máa sọ mi tí mo bá ti jáde. Dédé 2:30 tí wọ́n believe pé mi ò lè lọ síbi ọ̀kan nínú lecture méjèèjì tí mo ní mọ́, lèmi jáde pé mo fẹ́ lọ jẹun pé tá àbárọ́kùnrin yìí ẹjá wo owó jẹjẹ. Mo ń wọnú jíìpù mi báyìí làwọn ọkùnrin yìí sì wá sọ̀rọ̀ àǹdí mọ́tò mi. Kí ló dé? Wọ́n ní you are under arrest. Under arrest for what? Wọ́n ní for criminal activities. Criminal activities. Níbo síbo? Ṣé ẹni tó ní kẹ́ wá bá sá? Ó ní yes, we have your warrant of arrest. Lọ́bá sì yọ jáde, mo rí pé alẹ́ àná àbáàrọ̀ ìyẹn sáré sáìn ẹ̀ mú. Irú bẹ́rò yẹn lè fi ń kọ warrant of arrest ní ọ̀dọ̀ ti yín ni. Signature wo ló wà ń bẹ̀ yìí? Look, ibi tá a wà yìí, tó o bá jẹ́ kí n mú fún mọ́tò mi, màá pè ọ́ ní kidnapping, gbogbo yín kidnapper ni. Kí ló dé tẹ head mi ní communicado? Ṣé ẹ lérò pọ́mọdé àfáà lẹ́ ń bọ̀ wá bá ni? Ẹ̀rù tí ẹ bà yín láti fẹ́ present irú kan yìí sí mi. Ṣé n tí lágbájá sọ fún yín pé kẹ́ wá ṣe ni? Torí pò ti mọ̀ pé asá ti dúró pé dandan à ń lọ kóòtù ni. Kò sẹ́bẹ̀ mọ́. Ó dẹ̀ mọ̀ wípé méjì inú àwọn àfáà wa ní submit petition wọn lẹ́nu. Òun náà ní informant. Méjì inú àwọn àfáà wa ní submit petition tí wọ́n lẹ́nu. Ó ní informant. Láti wá arrest mi, tó bá dẹ̀ ti gbélú ẹ̀bẹ́ yẹn, àwọn ọlọ́pàá yẹn mò ń bi wọ́n pé ibo lẹ ti wá. Wọ́n ní láti Oníkan police station làwọn ti wá. Ẹnìkan ló kọ petition against yín tó dẹ̀ wà criminal in nature. Oníkan. Mi ìgbéko, báwo ní ẹ ṣe fẹ́? Ṣé ẹ invite mi rí ni tó fi dọ̀rọ̀ warrant of arrest? So ẹgbọ́n nínú history mi rí pé mo commit crime kan rí ni tó fi dọ̀rọ̀ warrant of arrest. Ẹ̀dẹ̀ decide ẹ̀dẹ̀ rò pé lè mú mi bì. Yóò lè díẹ̀ o. Mo pe ẹnìkan. Ẹwọ́ Ọlọ́run yẹn ń sọ fún wọn pé òun advice yín pé kẹ́ vacate ibi tẹ́ wà yẹn o. Ibi agbára tí ń control Nigeria lòun ti ń pè yín. Wọ́n gbọ́. Mo wá pe Mr. Ọpẹ́. Àwọn ọlọ́pàá sontú. Àwọn ni wọ́n wà in charge case mi àti ẹ̀ tá àjọ ń retí ẹ̀. Ní tí wọ́n fẹ́ ṣe ni pé kankan bọ́ndù mi sínú mọ́tò tó ń tọ̀hún bá jẹ́ ọ̀dẹ̀. Tí wọ́n bá ti bọ́ndù èèyàn torí wọ́n ń ràn mí gan ni tí wọ́n ń bẹ̀ mí pé ẹjọ́ a mọ̀ pé èèyàn ńlá ni yín, a mọ̀ pé èèyàn pàtàkì ni yín, a dẹ̀ ní fẹ́ kẹ́ ẹ̀ embarrass ara yín, ẹ̀rí pàǹpọ̀n yín lé kẹ́ẹ̀kan tẹ̀lé wa dóníkan, bàbá ti dóníkan, tẹ́ bá ti corporation tán, wọ́n á release yín, ẹ̀ dẹ̀ máa lọ lé. Mo ní kí lọ́kàn èmi àtòníkan pọ̀ sórí yín ọ̀gbálẹ̀. Mo wá pe ẹnìkan, ẹnìyẹn ló wá pe ọ̀gá kan nínú sontú. Èmi náà wá tún pe IPO wa, èmi àti ẹ̀. Ní Mr. Ọpẹ́ bá sọ fún mi pé ẹ má bọ́lẹ̀ nu mọ́tò yẹn o. Mo ní mi ò bọ́lẹ̀ nu mọ́tò.
àwọn làwọn tẹ́ rí bí fídíò tí wọ́n sí àyẹn àwọn tí wọ́n rìn bọ̀ yẹn àwọn tán wá sèfù mi nìyẹn àwọn suntu nìyẹn kì í sàwọn ni wọ́n dá wàhálà lẹ̀ àwọn tí wọ́n dúró lára mọ́tò mi yẹn ni wọ́n dá wàhálà sílẹ̀ ẹni tó rìkọ́ọ̀dù kìíní yẹn gan mi mọ̀ wàláhì làzìm. nígbà ní àwọn ń bọ̀ nígbà wá dé bá wọn bẹ̀ ní tí wọ́n fẹ́ ṣe ni pé kán bọ́ńdù mi kémi máa rò pé oníkan ni wọ́n ń lọ Òṣogbo ni wọ́n á mórílé mi ìdẹ̀ nílè pariwo mọ́ torí jíìpù tí wọ́n gbé wá ó wà tainted ìbọn dẹ̀ wà lára wọn mi nílè pariwo nítorí ìbọn tí ń bẹ lára wọn wọ́n á gbé olúwa ẹ̀ dé Òṣogbo bó ṣe máa ń ṣe fáwọn tí wọ́n ti kọjá lọ immediately tí wọ́n bá ti ń dé Òṣogbo bó ṣe aago 6 àrọ̀lẹ́ kóòtù òhùnkùn wọ́n á gbé ẹni yẹn lọ sí kóòtù straight tí wọ́n bá ti ń gbé dé kóòtù báyìí kóòtù ó sì lọ́ńtọ̀ mẹ́wọ̀n pé kọ́ máa lọ remand lẹ́ni yẹn wà tí wọ́n ti wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí fọ́ọ̀mù cases against him. wọ́n gba fóònù lọ́wọ́ ẹni yẹn wọ́n máa wo àwọn nọ́mbà tó wà níbẹ̀ ṣé ẹ mọ̀ pé as a public figure thousands of people ní ń pè wá tá a mọ̀ rí wọ́n á lo nọ́mbà tí wọ́n ti mọ̀ pé àwọn lè líǹkì pé èèyàn bú ni wọ́n á ti fi pé ẹni yẹn rí wọ́n kàn líǹkì ẹni pé ìwọ àti lágbájá ẹ mara rí story tán bá wá tà fáráàlú láràlú ọ̀wà gbàgbọ́ àwọn aráàlú ọmọ wa pé ẹmọṣẹ́ táwọn àfáàǹṣe ni ẹni tí ń lo mọ́tò tí ń lo lé ẹwọ́ ẹjọ́ kálukú jìyà ẹ̀ṣẹ̀ o wọ́n borúkọ ń tọ̀hún jẹ́ láyé àtọ̀run nìyẹn. níbi tí mo ṣe wàhálà kálẹ̀ wà lálàáfíà dé mùsùlùmí christian àti oníṣẹ̀ṣe kẹ́nìkan dẹ̀ wò pé kóun gbé mi bí mo ṣe lórúkọ tó yìí kóun dẹ̀ lọ là mí mọ́ ẹ̀wọ̀n kí n wá tibẹ̀ kórúkọ wà bàjẹ́ kẹ́nìkan ó dẹ̀ rò nínú ọpọlọ irú islam wo lélẹ̀ islam táwa dàgbà bá islam alálàáfíà ni islam ilẹ̀ yorùbá ti gbàlejò ọ̀ràn islam ilẹ̀ yorùbá ti gbàlejò ọ̀ràn Yorùbá jáwó ààrẹ ẹlẹ́mí láwà bóbi. láàdé nínú sùnmẹ́mọ̀ yàbòdò níwà sànà láàdé nínú sùnmẹ́mọ̀ yàbòdò níwà sànà. Kudos sí deputy commissioner ní zone 2 àfà dáadáa. Yorùbá jáwárù ilimi. àwọn náà sọ pé ẹ̀lọ́ kún wọn wá fún mi. láwà bùbí. èmi ni mo mọ̀ pé ọlọ́pàá máa arrest ọlọ́pàá. ọ̀kan fẹ́ gbónu jẹjẹ mo rí tọkàn ní ọlọ́pàá sọ pé you are very stupid. move. wọ́n wá kó wọn déwájú the deputy commissioner of police. ni wọ́n ń sọ fún wọn pé ẹ lónìkan lẹ ti wá ǹjẹ́ ti rìpọ́ọ̀tì lónìkan wọ́n láwọn àwọn rìpọ́ọ̀tì o ǹjẹ́ wá rìpọ́ọ̀tì níbí báyìí pé fẹ́ àrẹ́sì ẹnìkan wọ́n ní no àwọn ò ẹ̀dẹ̀ láyé ẹ̀dẹ̀ fẹ́ àrẹ́sì public figure nínú zone 2 ibo lẹ ti wá wọ́n wá ní Òṣogbo làwọn ti wá wá ìtẹ̀wá kọ́kọ́ dáko nìkan Òṣogbo lẹ ti wá Òṣogbo lẹ fẹ́ gbé bàbá yìí lọ láìlà kí ló dé tẹ́ ẹ fẹ́ bà iṣẹ́ ọlọ́pàá jẹ́ fún gbogbo èèyàn iṣẹ́ tó wù yìí iṣẹ́ alápọ̀nlé ní iṣẹ́ ọlọ́pàá kí ló dé tẹ́ ń bà wá lójú jẹ́ ẹ̀yin èèyàn burúkú yìí lẹ́bà fi ní kó wọn lẹ̀ mi ìmọ̀ bóyá wọ́n ti jáde bẹ́ẹ̀ sì wà ń bẹ̀ dì sí bẹ̀ sojú mi ní àfi sọ pé ẹ kó wọn lẹ̀ ẹ lọ kọ péré wọn. ẹ dákun eléyìí tí mo sọ yìí màá fẹ́ kí presidency kan wádìí kí ló ń ṣẹlẹ̀ ní zone 11 l'Óṣogbo. One law, we Muslim, this is a special save our soul message to the presidency and to the inspector general of police in Nigeria. We have certain kabab. There's a certain emergency Islamic preacher who was based in UK before. He has come to Nigeria to cash out of all Islamic leaders in the Southwest. Allah. He has cyberbullied virtually all Islamic leaders in the Southwest. Even all political leaders, including President Bola Ahmed Tinubu. There are many videos in which he has bullied President Bola Ahmed Tinubu. He went to the extent to bully the highly revered Emir of Ilorin. He said that the Emir of Ilorin doesn't want more than Sawama
which he can just chew with his mouth within a twinkle of eye. Allah. He bullied the chief imam of Ilorin. He bullied the Ile Yoruba Sheikh Muyideen Ajanibalo. He called Chief Sheikh Muyideen Ajanibalo a madman on the live video. Allah. He was in Saudi Arabia using ihram to call Sheikh Muyideen Ajanibalo. Why? He said because Sheikh Muyideen attended the funeral prayer of late Alaafin of Oyo. Allah. He rained curses on the late Alaafin of Oyo on the very day that Alaafin was no more. He rained curses on Amirul Jai Solati in Ilorin. He cyberbully the Mudiru Markas, our highly revered father, Mudiru Markas. He bullied the man till the man had stroke. He didn't stop there. He continued bullying the man. He came to live video showing pampers. That's the aspa that I've got from Mudiru Markas, because it's now pulling everywhere. He called some people criminal, including my personal self. He called me a ritualist, and he has never had a single proof to prove it that I'm a ritualist. He called me a scammer without a single reason. He changed my name to Akeujelede, the name which my great-grandfathers worked for more than 400 years ago. He changed it to someone who is much knowledgeable Islamic knowledge that is now eating pork. He called me a lot of a printed name. I never said anything since 2 or 3 years ago. He has been bullying me. I'm the one who sponsored his Hajj. At the initial stage of his mission, we thought he has come for reality. Until the time when he changed and I said, just go your way. I'm not trained for this. He has bullied the Sheikh Alagbara Omi in Lagos. He changed his name to Olomi Pokiti. Alagbara Omi means someone who has power of water. He now changes that someone who has power over soak away. Someone who has power over skeptic tank. There is record for all this. Apart from this, he has bullied more than 70 notable Islamic scholars in the Southwest. He's the one who set Muslim against idolaters. He's the one who set Muslim against traditionalists in the Southwest. He set us against ourselves, challenging traditionalists in an open video that they should come up to challenge him if they have anything. Their religion is nothing. He challenged Christians, called them a lot of a printed name. This same man has a connection with another group of people from Osun State. They are using Zone 11 to terrorize the we scholars in the Southwest. They are terrorizing us. They can arrest anybody and nobody will question them. They will first arrest the person with a fictitious warrant of arrest. They will take the person to Osogbo. On that very day, the person will find himself in front of a judge. And on that very day, the person will find him or herself in prison. That's what they plan for me today. They want to kidnap me. They want to arrest me. Being a very notable Islamic preacher in the Southwest and the leader of Supreme Council for Islamic Preachers in the Southwest, which we are preaching the peaceful coexistence of all religious ethics in Yoruba land. They want to bundle me into a waiting vehicle to take me, the lie that they come from Oneka police station. They want to bundle me to Osogbo, and from Osogbo to that judge, and from that judge to prison. They are really terrorizing we Islamic leader. Another thing is this. This same man, he just a common man. But because he has gained a lot of he has gained a lot of money from this dirty business. This man is using for Mopol as security. For Mopol as security. There was a time when this man was using sarin all about. Who gave him the sarin? Who gave him police escort? A commoner terrorizing everybody in the Southwest.
Kudos to the Deputy Commissioner of Zone 2. Kudos to him. He has saved my life today. May Almighty Allah continue to be with him. Amen. He told his men to go and arrest them because the case that has against the man is in front of his table. It's in front of the AIG table at Zone 2. But Deputy Commissioner of Police has invited both of us, trying to arbitrate. Maybe there will be peace. But I told him that I'm going to court for all this cyberbullying. This man must face the law. We are going to court. Today, he don't want to go to court. He's playing game. The next thing is to bundle me to Osogbo and from Osogbo to prison yard, so that I will not be able to have time for that case again. And that's how the case will die down. There are many people as arrested. More than 2 are still having case with more than 2 people. He's bullying people all about, cursing people, cursing their father. But whenever anybody say anything against him, such a person will be arrested. The IG, the highly referred IG of our country, please save our soul. The Zone 2 Police Command in Lagos has done wonderfully well. May God continue to be with them. Amen. They saved my life today. Allah. And I appreciate them, and I will continue to appreciate them. Pẹ̀lú ògo Ọlọ́run, Yaruba jawari elimi lawa bobe. Ladani nasumima Yabudule wasana. Ladani nasumima Yabudule wasana. Ẹ̀dá kò ta bọ́ bá ayé lọ báyìí. Tó búlì gbogbo àfáà ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ kankan mọ́ lójú anybody. Ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá, arrest tèmi ló fẹ́ fi bẹ̀rẹ̀ arrest àwọn àfáà gbà. Ẹnìkan wà tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ni pé mo dúró lórí pé ṣé dandan ni kẹ́ máa àtáàkì Bíbélì. Ṣé dandan ni kẹ́ àtáàkì Bíbélì. Ṣé dandan ni kẹ́ àtáàkì àwọn oníṣẹ̀ṣe. Ẹ̀yin lẹ kọ́kọ́ bú wọn kan tó wá bú wa náà. Ẹ̀yin lẹ yẹ̀yẹ́ wa tí wọ́n fi ya Quran. Ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nù. Allah. Ó dẹ̀ determine pé wọ́n send ọ̀tá mi lọ sí prison. Ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ òun nìyẹn. Òun ni field marshal lẹ́yìn ẹ̀. Ẹ̀yin èèyàn mi nílọrin, mi ò tó Ìlọrin bájà. Ọ̀rẹ́ mi bàbá ń Bàrígà àtàwọn tó kù ọmọ ìyá ni wá ti wà tipẹ́ àlejà. Bẹ̀tìn tí mò ń sọ ni pé láti sọ pé àwọn bàbá yín nílọrin wọn ìṣe bàbá tèmi. Tí ó dẹ̀ jẹ́ Mùsùlùmí, wọ́n ń bú bàbá àwọn míì wọn dáhùn. Èmi wá jáde mò ń pín àwọn bàbá yìí lé, ẹ wá ní níbo síbo, oko tí mo jù, ẹni tó post kìíní yẹn mo jù sí kìí ṣe gbogbo Ìlọrin o. Ẹni tó post ẹ̀ ni mo jù kò yẹn sí, pé tó bá délẹ̀ Yorùbá ò lè jẹun, ìwà àtàwọn èèyàn, kìí ṣe gbogbo Ìlọrin. Ẹ wá rí níparí eléyìí tí mo sọ yìí, ọkàn mi ò balẹ̀. Mo ti kọ petition against man yìí lọ sí state ẹyọkan àbí méjì tó jẹ́ pé yóò lo agbára láti lọ gba petition yẹn, yóò tún máa fi hàn mí ni pé petition tó kọ ni. Àwọn ọlọ́pàá yóò dẹ̀ ní ṣe nǹkan kan, including Ọ̀yọ́ state. Mo kọ petition sí command Ọ̀yọ́ state pé life mi ò safe. Mo kọ petition pé man yìí fẹ́ bà gbogbo record tí mo build láyé jẹ́. Wọ́n dẹ̀ pa case yẹn mọ́lẹ̀, wọ́n jẹ́ kó. Mo lọ kọ comment àbí kí n ti pe statement bí ẹ̀mejì. Mo dààmú ara lọ dààmú ara bọ̀, dòní àárọ̀ yìí mi gbọ́n kankan. Àfijọ́ tí mò ń rí tí ọ̀rẹ́ ń fi petition mi hàn pé ṣe bí n tó kọ náà nìyí. Màá fẹ́ kí Commissioner of Police Ọ̀yọ́ State, Mùsùlùmí dáadáa tó bẹ̀rù Ọlọ́run ni. Màá fẹ́ kán bá mi wádìí kí ló stop petition tí mo kọ. Tí wọ́n fi ṣe investigation rẹ̀ dòní àárọ̀. Mùsùlùmí dáadáa ni. Wá rí àwọn bàbá wa rọ́bí tátólì àhìmọ̀. Gbogbo nítorí ó ṣẹlẹ̀, a gbọ́dọ̀ rí yín fín. Ẹni tí ń rẹ́rìn pé wọ́n bú àwọn ìtìhad. Yorùbá ní bá mi ná máa mi ò dénú ọlọ́mọ. Àwọn bàbá yìí rí pa àjọ àwọn. In tó ṣẹlẹ̀, mo ti sọ ọ̀rọ̀ yẹn, àwọn tó bá ń watch lecture mi. Mo ti sọ few days ago pé ọ̀kan nù tí a fẹ́ lò. Wọ́n ti lọ kó sí àwọn bàbá wa rọ́bítà nínú wípé àwọn eléyìí fẹ́ gbàjẹ lẹ́nu yín, wọ́n fẹ́ break yín ni. Kí la fẹ́ gbàjẹ lẹ́nu rọ́bítà sí? Akóra wájọ́
ní gbogbo state mẹ́fẹ̀ẹ̀fà tí ò ṣẹlẹ̀ rí nínú ìtàn Islam nílẹ̀ Yorùbá. Nínú àwa tá ń jẹ́ Ittihad, àwọn tí wọ́n jẹ́ mẹ́mbà Arọ́bítà tí ń bẹ nínú wa bóyá nìkan àbẹ́yàn méjì ní wọ́n jẹ́ mẹ́mbà Arọ́bítà tá a sì ti yọ wọ́n sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. We are more than 100 tá a wà ní gbogbo ilẹ̀ Yorùbá náà. Professor mẹ́rin ní ń bẹ láàrin wa. A ní àwọn PhD holder. A ní mọ́kànlá láàrin wa. Àwa ní àwa àfọ oníwàásí tá a lé ní 40. Aláwọn ìmáàmù tí ń ṣe khutbah ní Jímọ̀ táwọn náà jó níwàásí táwọn náà lé ní 40. Àwa láwọn àfáà tí wọ́n ń kọ́ ọmọ ní kéwú táwọn náà ò níye. Kí ni tó gbé wa dìde? Bí wọ́n ṣe ń yẹ̀yẹ́ àwọn bàbá wa yìí náà lálá fẹ́ gbèjà. Mistake tá a ṣe nípa lọ bá àwọn bàbá wa yìí nílé níkọ̀ọ̀kan. Bàbá wa tó ní wọ́n wá bá òun lẹ́kìtì tí wọ́n náà láwọn jáde kẹ̀. Àmọ̀jọ jókòó kódà tí bàbá ní ajẹyàn ta aláàlè jẹyàn ojú ń kàn wa màá mí sí flight mi. Wọ́n pọ́n wa lé aṣọ ń ta afẹ́ fún wọn pé ń ta dá kò yẹ ká wá bá yín because there's freedom of association in Nigeria. But ìfẹ́ tèmi ní sí bàbá Mudiru Markaz ti pọ̀ jù. Tó o bá bú bàbá mi mo lè má bínú, tó o bá bú Mudiru Markaz máa fa ilẹ̀ ya. Ìdí nìyẹn tá a fi wá bá gbogbo yín. A dẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé a lè darapọ̀ mọ́ Rọ́bítà the way bẹ́yìn bàbá ó ṣe sáré kọ́ làwọn ọ̀dọ́ ó ṣe sáré. A fẹ́ sèfù Islam lẹ̀ Yorùbá. A fẹ́ gba Islam lẹ̀ Yorùbá sílẹ̀ lọ́wọ́ àwọn tí ń búlì wa yára dẹ̀ yìí. A fẹ́ gba Islam lẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn tí wọ́n ń sọ Kírísítẹ̀nì dọ̀tá Mùsùlùmí dọ̀tá traditionalist. A fẹ́ jẹ́ kílẹ̀ Yorùbá lálàáfíà ń tá gbé kalẹ̀ sí nìyẹn. Tó bá dẹ̀ jẹ́ pé àpọ́nlé tá a fẹ́ ṣe fún bàbá wa Muyideen Ajani Bello ń ló fẹ́ dìjà, ìyẹn ò lè dìjà. Gbogbo ń tá a bá ṣe lápọ́nlé ẹ̀yin bàbá wa Rọ́bítà náà lẹ́ni. Ẹ̀yin bàbá wa Rọ́bítà ẹ ṣe emergency meeting rí lórí àwọn ọmọ tí ń búlì yín látijọ́ yìí tí wọ́n ń ṣépè fún yín tí ń yàkàyàkà yín àwa là ń jáde là ń fèsì wọn. Ẹ ṣe emergency meeting ẹyọ kan rí lórí wọn. Ẹ̀yin bàbá Arọ́bítà àwọn ẹgbẹ́ tí wọ́n ti dálẹ̀ síwájú tiwa tó jọ ti yín. Kódà tẹ́gbẹ́ kan ti l'opportunity àti jókòó pẹ̀lú President Buhari tí wọ́n tó jókòó pẹ̀lú President Bola Ahmed Tinubu. Tẹ́yìn ò tí ì l'opportunity yẹn ẹ̀yin yín ni wọ́n dẹ̀ ẹ̀ bá wọn jà. Àwa ò tí ì lọ físìtì ẹnìkankan nínú wọn. Àwọn society oríṣiríṣiríṣiríṣi nílẹ̀ Yorùbá tí wọ́n ní branches ní gbogbo state mẹ́fẹ̀ẹ̀fà ẹ̀bẹ́ nìkankan jà. A lo ọ́fíìsì yín lọ́fíìsì wa. A jẹ́ orúkọ yín gẹ́gẹ́ bí orúkọ wa. Lọ́yà brọ́dà wa tí wọ́n sọ̀rọ̀ ń bẹ̀ tí wọ́n sọ wípé a gbé wọn lọ court. A sọ pé ń dà lúrú. Sẹ́mọ̀ pé tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ burúkú ni o. Kódà lọ́yà tí ò mọ nǹkan kan kò gbọ́dọ̀ tẹnu ẹ̀ jáde. Kí la fi dà lúrú? Tala attack. Àmọ́ gbogbo nítorí ó ṣẹlẹ̀ ẹ̀yin bàbá Arọ́bítà wàláhì gbọ́dọ̀ rí yín fi. A gbà pé bàbá lọ bọ́mọ ìlú ẹ̀yin lẹ bí wa. Bẹ́ẹ̀ni kan bá tó bú yín lọ́la kò sẹ́lómi tí ó jáde àwa náà látọ̀ jáde. Tí bàbá mi bá mi wí lénìí kí n wá pé ará àtà kan bú bàbá mi lọ́la kí n wá ní ẹbí bàbá bú mi lánàá ọmọ àlè ló ń tọ̀. Ọjọ́ ọ̀la Islam la fẹ́ save. Torí a rí pé Rọ́bítà ti weak láwọn area kan. Àwọn area kan bẹ tí kò sí wọn àkójọ rí nílẹ̀ Yorùbá association tó wà fún àwọn oníwàásí nìkan làwa ń dìlì pẹ̀lú. Kò jọ tẹ̀yìn bàbá mi àjẹ́ bá yín jà àjẹ́ yẹ̀yẹ́ yín àjẹ́ rí yín fìn àpọ́nlé yín náà là ń ṣe. Tá a bá tún wá bá yín nílé ẹ̀ tún sọ pé àfi lọ̀ yín. A sì wá bá gbogbo yín nínú ilé tán ẹ sì jáde ẹ tún bú wa ẹ tún pè wá lóko tá a jẹ àmọ́ gbogbo ń tẹ́ ẹ pè wá àgbàgbé ká lè lálùbáríkà ni àdúrà lẹ ṣe fún wa a jẹ́ rí yín fín o ẹ̀yin bàbá Rọ́bítà tọ̀lẹ̀ àyímọ̀ bàbá mi Ìmáàmù Ìbàdàn bàbá tí mo fẹ́ràn bí ojú nígbà tí a rí gbogbo èèyàn fún bàbá Ìmáàmù Ìbàdàn ayé àmọ́ sáánà kún mu láì gbogbo bí abádé náà nítorí náà ẹ̀yin bàbá Rọ́bítà kì í ṣe òbílẹ̀jẹ́ àwa náà ó ṣe conference láti fi jí rẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe pé a fẹ́ takò yín àkàn tó jí rẹ̀ bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bí ọmọ sí bàbá ẹ̀. Tẹ́ ẹ bá pè wá pé ká wá sọ kí ni motive wa àwa ẹ pè wá ẹ gbọ́ tẹnu wa lẹ́yìn ipa tí wàá bá yín lẹ́kọ̀ọ̀kan ó yẹ kẹ́ ẹ kọ́kọ́ pè wá pẹ̀yìn ọmọ yìí kí lẹ̀ ń ṣe kẹ́ ẹ wá fẹ̀sùn kàn wá pé ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí ẹ fún wa l'opportunity karojọ́
ẹ kàn jáde náà níbi ẹ sì ti ń ṣe meeting rọ́bítà ẹ sábà streamline ẹ live tíjọ́ ní àkọ́kọ́ ọjọ́ tẹ streamline àwọn tó ń bú yín tí ń yẹ̀yẹ́ yín tí ń yàkàyàkà yín ẹ stream ẹ pè wọ́n sí meeting kẹ streamline wọn why tó jẹ́ pàwọ́ tá a fẹ́ràn yín dénú why tó jẹ́ pàwọ́ tá ń jà fún yín àgbà gbogbo àwọn tí wọ́n jẹ́ olóyè yín lẹ́yìn ààrẹ mùsùlùmí àdọ́dọ̀ wọn adẹ̀ lọ sálámọ̀ sáàrẹ mùsùlùmí kan náà mọ́ sọ pé àwọ̀lú Ìbàdàn àdọ́dọ̀ àwọn ni bẹ́ẹ̀ bá dẹ̀ ní àmọ́ dọ́dọ̀ ààrẹ mùsùlùmí mọ́ á cut it off gbogbo tó bá jẹ mọ́ rọ́bì tátọ́lẹ̀ àyímọ̀ á cut it off ní dásì kankan nípa ẹ̀ àmọ́ gbogbo tó ní ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìkan tún bú yín lọ́la ajáde sọ́ńtọ̀ ò ń yẹ̀yẹ́ àwọn bàbá wa tá ń bá tiẹ̀ á bí léèrè á ní respect fún yín tó pọ̀ á dẹ̀ sàpọ́nlé yín tó pọ̀ lọ́ọ̀yà wa tí wọ́n sọ̀rọ̀ yẹn mo fi Ọlọ́run bẹ̀ wọ́n kó má bàa jẹ́ ìbálẹ́jọ́ ọbú fún wọn lọ́jọ́ gbèǹdé àkìyàmọ̀ kán lọ tún ọ̀rọ̀ yẹn yẹ̀wò kán dẹ̀ bí àwọn lọ́ọ̀yà ẹgbẹ́ wọn mo gbọ́ wípé he is a very brilliant lawyer bẹ́ẹ̀ láti sọ wípé àfòfin kàn wọ́n kọ̀tù pófin àdàlúrú ni wọ́n kódà bí èèyàn fẹ́ ṣe eye service kò yẹ kéèyàn ṣe tó bẹ́ẹ̀ yẹn o a máa ní respect fẹ́yìn náà àjẹbùyín Yorùbá já wà rí límí lọ́wọ́ àbúrò bì í. Láàdání náà sùnmí máa yá bùdúlí wá sáná. Láàdání náà sùnmí máa yá bùdúlí wá sáná. Ìtí ó jẹ́ kó dùn wá tálábòsí bá síwájú ọmọ dọ́dọ̀ ìyá ò ní fún lọ́yàn. Àgbọ̀n pálábòsí ti síwájú wa dọ́dọ̀ yín ni. Lẹ́yìn ìgbà tá a pòye ọ̀dọ̀ gbogbo yín, àwọn alábòsí kan ti síwájú wa. Yorùbá ní bá mi nàmọ́ mi kò dénú Ọlọ́run. A mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tẹ́ sọ yẹn tẹ́nìkan bá lóun ó tu wa ká mọ̀ pé mo ti yín náà ò ní dùn. Torí ẹ̀ mọ̀ páwa lọ̀la yín. Torí ẹ̀ mọ̀ páwa là ń protect ìgbédání àti integrity yín. Àjẹ́ rí yín fín o ẹ̀yin bàbá anírọ́bítà tá a bá dẹ̀ rí yín fín ẹ ṣàforíjì fún wa. Anakumula anakumula anakumula. Ẹni fẹ́ ralẹ̀ ẹni fẹ́ ralẹ̀ ẹ bá lè ṣe akéwògbà góòdì dòwò pọ̀. Ẹ̀yin èèyàn mi gbogbo ibi tẹ́ ẹ bá ti rí mi tí ń bá ti pariwo wọ́n ti dé o ẹ dákun ẹ jáde sí mi o ẹ̀mí mi ò sèfù mọ́ lọ́wọ́ àwọn èèyàn yìí o mi mọ̀ bóyá àárọ̀ ọ̀la bóyá tó ń kó ọlọ́pàá mi ìbọn pẹ̀lú àwọn frivolous allegation mi mọ̀ bóyá tó ń kọ́ ọlọ́pàá mi ìbọn mi mọ̀ tó ń fọlọ́pàá wá mi kiri sí mo ń jí sí Ọlọ́run pé kálàáfíà ọjọba nílẹ̀ Yorùbá ni mi ò ń ṣe criminal kí ló dé tán fẹ́ mú mi ní mú criminal ẹ dákun ẹ bá mi bẹ̀ wọ́n nítorí Ọlọ́run kẹjá pàdé ń kọ̀tù ní kọ̀tù yẹn láti pàdé kò sí n tó lè yẹ á pàdé ń kọ̀tù mo mọ̀ pé kọ̀tù yẹn ó jìnnà yóò pẹ́ kó tó parí because mo mọ̀ pé oríṣiríṣi game ló kọ́wọ́ wọn ta ló sọ ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà lẹ̀ Yorùbá tí mùsùlùmí ń gbé pẹ̀lú Christian lálàáfíà tí Christian ń gbé pẹ̀lú oníṣẹ̀ṣe lálàáfíà ta ló sọ di wàhálà báyìí ìgbà wo ni Islam dẹ̀sìn géèmù ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ sì ṣàánú wa kẹ́ ẹ jẹ́ ká tiẹ̀ gbáyé àlàáfíà epo wọn àrépolò iná ò tí stable tó bá a ṣe fẹ́ fìtínà pọ̀ nígboro kò sówó nígboro ẹ̀yin sì tún wá terrorize wa pẹ̀lú kẹ́ ẹ máa bully everybody ẹ dẹ̀ bẹ̀rù ọjọ́ tẹ́ pàdé Ọlọ́run ló jẹ́ kí n ṣàdúrà fún Abu Zaid link alùsùnà ló ní link yẹn àìmọye fídíò táwa gan mọ̀ pé wọ́n ṣe Ọlọ́run ló mọ ibi tí arákùnrin yẹn ti ń lọ wú fídíò yẹn jáde o nǹkan bẹ lórí Abu Zaid link àìmọye tó fi bú èmi gan tí mọ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ ni mo ti rí tó wá di evidence báyìí níwájú ilé ẹjọ́ àwọn ìta kó lọ sí police station ó kéré sáwọn ilé ìta kó pamọ́ tá a gbà pé ńgbà bá dé kóòtù látò present àwọn ilé torí báwọn náà ṣe ní géèmù lọ́la wa náà ní géèmù àsọ̀tá ẹnìkan ọmọ ìyá ni gbogbo wa tí wọn bá ti jáwọ́ àwọn ni wọ́n mọ̀ àmọ́ wọn àjọ ń bá ilé yìí débì kan ní kóòtù gbogbo ẹ̀yin bàbá wa tí wọ́n ti búlì òun kálukọ́ bẹ̀rẹ̀ sí rèsì petition ẹ̀ ẹ̀mọ̀ rèsì ẹ̀já dájọ́ síjọba lọ́rùn káwá kó gbogbo ẹ̀ka kó lọ wájú president Bọ́lá Ahmed Tinubu afẹ́ràn rẹ̀ dénú president Bọ́lá petition yìí àti níbi 80 ọ̀yá báwa pàṣẹ fún IG òun gangan ni kó ṣiṣẹ́ lórí ẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa lẹ̀ Yorùbá ìdìde àsìkò yóò sàsìkò láti sùn ẹ rántí pé ọkùnrin yìí ti bridge àwọn ọmọ wẹrẹ àwọn ọmọ yín tí a kéwú díẹ̀ táwọn náà ti ń sọ fẹ́gbẹ́ bàbá wọn pé bàbá òṣì bàbá òpònú
ẹ̀sìn yẹ kó kọ́yàn ní ìwà ni òun ló dé ló sọ ẹ̀sìn di tí ò kọ́yàn níwà mọ́ táwọn ọmọ wa yà yàkuyà. Mo wo ọmọ kan tó kọ síbẹ̀ pé ta ni bàbá akéwú gba góòlù mo á lọ wò ó mo rí i pé gbogbo ọjọ́ orí rẹ̀ ò tí ì tó 15 years mo á wò pé kí ló dé tọkùnrin tó fẹ́ ba yé àwọn ọ̀dọ́ wa jẹ́ kí ló dé tó fẹ́ ba future wa jẹ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ má kánjú iye tó ń fún yín lónìí ẹ lè ní times 50 ẹ̀ lọ́la ẹ lè ní owó burúkú ní ọ̀la tẹ́ẹ̀dẹ̀ ní dáràn kẹ́ ẹ tó dolówó àmọ́ tẹ́ ẹ bá ti ṣe lénìí it will go down in record pé ẹ ti ba yé àwọn èèyàn kan jẹ́. Mo sọ fún arákùnrin yẹn o sojú àwọn ọlọ́pàá ni mo dẹ̀ fi sọ wàláhì tàláhì ó ń kúnlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi tó ń bẹ̀bẹ̀ mo wá sọ fún mo ní tí ò ní jẹ́ kí n gbẹ̀bẹ̀ ni pé àwọn tó ti ba yé wọn jẹ́ ta ni ó ta yé wọn ṣe. Allah. Mo sọ fún mo ní májíìkì wo ló fẹ́ lò tí ọkọ̀ káólà tó kọ̀ sílẹ̀ tí ò fi wá wá àwọn ọmọ ẹ̀ wá sí Nàìjíríà táwọn ọmọ yóò dẹ̀jọ́ máa jókòó sí meeting májíìkì wo la fẹ́ lò. Mo mọ arábìnrin kan tó jẹ́ pé nítorí pé ó búlì rẹ̀ kò lóyún rí nílé ọkọ tó wà oyún oṣù mẹ́ta àbóṣù méjì tí ń bẹ lára ẹ̀ sì wálẹ̀ dòní àárọ̀ yìí obìnrin yẹn ò lóyún mi. Allah. Kí la fẹ́ fi dí yẹn. Gbogbo àwọn tó ti bà lórúkọ jẹ́ right and left àwọn tó ti kú láyé nù wọn tí apology ẹ̀ ò lè dọ́dọ̀ wọn kí ló fẹ́ fi dí níwájú Ọlọ́run. Ó dẹ̀ bẹ̀rù àtúbọ̀tán ó dẹ̀ bẹ̀rù ọjọ́ tó pàdé Ọlọ́run. Mo sọ fún òun pẹ̀lú fídíò tó tún gbé jáde lẹ́nìí tí ń pé ọmọ ẹ̀yìn Sunday Igboho ni ta lọmọ Sunday Igboho nù èmi àti ẹ̀ àbú ẹ̀gbọ́n Sunday Igboho lèmi. Mo jẹ́ sọ níwájú bàbá Mudiru Markaz nígbà tí wọ́n sọ wípé àwọn ò bá respect Akeugba Gold but ó ń tẹ̀lé ẹni tí ń sponsor ẹni tí ń bà wá lórúkọ jẹ́. Mo ní bàbá Ọlọ́run jẹ́ mi yóò gùn ní ọjọ́ tí wọ́n kidnap ọmọ mi òru tí wọ́n ní kí n wá gbé ọmọ mi ò rí mùsùlùmí ẹyọ kan tó tẹ̀lé mi o. Arákùnrin yìí ló mú ìbọn dání lẹ́sẹ̀ títì tó ní ẹ lọ gbọ́mọ ẹ lọ gbé mo sì gbé ọmọ méjèèjì mọ́yà pẹ̀lú omijé ẹkún mo gbé wọn sínú mọ́tò mo ń drive lọ ó tún wá tẹ̀lé mi délé láti bẹ̀. Bàbá orí ọjọ́ kan yẹn mi ì lè gbàgbé kódà tí bá ń ṣe ń tó dùn mí màá máa gbójú ń bẹ̀ ni nítorí pé mi àti ẹ̀pọ̀ nù mi ò sẹ́gbẹ́ kankan tó ní í ṣe pẹ̀lú tiwọn àmọ́ máa fún ní respect yẹn tá a fi jọ kúrò láyé. Tó bá jẹ́ pé òun ní sponsor ọmọkùnrin yìí tó òkú ọkọ náà àmì mi kọ́ mi kò ní tẹnu mi jáde màá máa rántí orí ọjọ́ kan mo wá bí arákùnrin yẹn mo ní tolóyè Ìgbòho lèmi sọ yìí pé màá máa rántí orí ọjọ́ kan so o lè rántí orí ọjọ́ kan tèmi ṣe nù láìfù tiẹ̀ kí ló dé tó rò ó ọjọ́ tí mo bọ́ jàlábí àsílẹ̀ tó wọ̀ ọjọ́ tí mo dé láti Mọ́kà tí mo pa sọ́ọ́lẹ̀ pé màmí tó wù ẹ́ ọjọ́ tó ní umura wù ẹ́ lọ tí mo ní nìṣó ọjọ́ tó ní àjí wù ẹ́ lọ tí mo ní nìṣó ọjọ́ tó jẹ́ pé tíyàwó mi ò bá ti dáná oúnjẹ tiẹ̀ tán èmi ò gbọ́dọ̀ jẹun kí ló dé tó tiẹ̀ wá rántí ẹyọ kan nínú gbogbo ọjọ́ kan ò wá rántí kankan ó ti gbàgbé gbogbo ẹ̀ kò wá sí ẹnìkan tó bá ẹ̀rìn láyé tó ń tọ̀ wọn kábàámọ̀ dákọ̀ èèyàn méjì nínú àwọn àfáàlẹ̀ Yorùbá tó bá ẹ̀rìn tó ń tọ̀ wọn kábàámọ̀ pé ya laitani ya wailate matakastu fulana khalila pé ta ló ní mú lágbájá lọ́rẹ̀ ta ló ní bá lágbájá rìn ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold lùdòwò pọ̀ a wà lórí ẹ o mi ò sá bọ́ ọba tó ń kó àwọn ọlọ́pàá ẹ bọ̀ tẹ́tí tó fírèmù káàmù mi pé kírímínà ni mí ẹ máa bọ̀ gbogbo ayé ọ̀dọ̀gbọ̀ gbogbo ayé tí ẹni tẹ̀ bá ṣe mí tàbí ṣe àwọn ọmọ mi ẹ mọ ibi tẹ́ wà wọn sí o fìtínà yìí pọ̀ o àdánwò yìí pọ̀ o nítorí pé mo fẹ́ gba ẹ̀tọ́ mi nítorí pé ọba mi lórúkọ jẹ́ ó dẹ̀ lọ fírèmù rọ́jọ láti fi rán ọ̀tá mi lẹ́wọ̀n kí ló dé ó dẹ̀ rántí ọjọ́ tí mo ṣe ẹ́ lóore ó dẹ̀ rántí ọjọ́ tí mo múnú ẹ̀ dùn kí ni mo ṣe fún ọ tó le tó báyìí àfáà tó lóko bíi tèmi kán wá páàkì ẹ̀ bíi tìǹkó kán sì páàkì ẹ̀ sínú mọ́tò lọ́jọ́ ìní ní zone 2 tí ó bá sí àwọn zone 2 tí wọ́n gbà mí lẹ̀ kọ́lọ̀ mọ́ bá tí wọ́n jẹ́ zone 2 lọ́lọ́run rán pé kó wá gbà mí lẹ̀ lónìí àtẹrú ọlọ́run kan tó wà ní presidency lọ́lọ́run rán pé kán wá gbà mí lẹ̀ lónìí tí ò bá sí tiwọn ọ̀tá mi ọba ti wà níbi tí ó ti mọ wòkè pàù báyìí tí ẹ̀ wó pàwọn kan bẹ tẹ́ẹ̀kan lè tì mọ́lé anyhow
ẹ ti believe pàgbára yìí ń bẹ láìsí nípò kí ló dé ẹ mọ̀ rojọ́ wájú ọlọ́run ẹ mọ̀ pàdé ọlọ́run. sáàgbà lọ tí ó ní bọ́ ọlọ́run. ẹ̀yin sọ́ńtù ẹgbẹ́ kẹ́sì mi ń so ní court. níbo lẹ́dà sáàgbà lọ. lọ́ọ̀yà mi ti kọ lẹ́tà. lọ́ọ̀yà mi ti kọ lẹ́tà ẹgbẹ́ kẹ́sì yìí nǹkan court ni o ibà àjọ̀dún kan la tó pàdé ń court we are going to court. ṣé wájú lẹ́dà ó gbà tí ó ní bọ́ ọlọ́run. tí nǹkan kan bá ṣe ẹ̀mí mi tàbí nǹkan kan bá ṣe personality mi tàbí nǹkan kan bá ṣe family mi gbogbo ọmọ Nàìjíríà ẹ mọ̀ bí tẹ́ trace ẹ̀ sí o àwọn tí wọ́n lè plan kan wá gbé mi lénìí bí ìgbà kan kidnap èèyàn kò sí nǹkan tán lè ṣe o mo ní respect fún gbogbo iléeṣẹ́ ọlọ́pàá àbúrò mi kan bẹ lára àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá ní zone 11 mo ní respect fún wọn but a sọ̀rọ̀ kan tó invite mi ní zone 11 kí n tó lọ o wọ́n yàgbókù débẹ̀ ní o torí mi ò trust ibẹ̀ o tó bá jẹ́ Àbújá mo ready tó bá jẹ́ anywhere mo ready but zone 11 lóṣogbo abadan gbogbo àwọn tí ń jẹ́jọba lèmi náà pè ẹ gbà mí lọ́wọ́ zone 11 mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn mi ò lu jìbìtì mi ìjálè mi ìfàdíyà mi pààyàn èèyàn cyberbully mi ó ṣe di pé kí n máa wá ká lọ zone 11 mo dẹ̀ fẹ́ kí AIG zone 11 kan wádìí àwọn ọlọ́pàá tán wá gbé mi lónìí zone 11 kan wádìí àwọn ọlọ́pàá ọ́ndà yín ni wọ́n wà tán wá gbé mi lénìí tán fẹ́ páàkì nílẹ̀ bí ẹran tí n kó wọ́n dúró tì mí nífa tán fẹ́ gbé mi la ilaha illallah wọ́n àti ẹ̀bẹ̀rù ìjà fà àti mọ̀ jẹ́ wọ́n àti ẹ̀bẹ̀rù pé kò sí rẹ́kọ̀dù kírímínà ní orúkọ mi jọ mo ti dáyé wọ́n sì sọ̀ráǹdì mi wọ́n sì ní irùngbọ̀n ẹ̀rọ pa àfà ni wọ́n ni kódà ṣòkòtò wọn kanlẹ̀ ẹ̀rọ pé olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n ni wọ́n sì mú kíní kíni tí ń pè warrant of arrest ó ní mo rí pé báyìí ni wọ́n fi kọ́ ìgbà wo lẹ tún fi báyìí kọ́ warrant of arrest kí n tó wá kí fún wọn jágbajàgba yánnayànna ẹ mọ̀ kéèyàn máa bínú sọ̀rọ̀ kí ogun ó sì máa jáde lára èèyàn pé which kind of country we find our irú orílẹ̀-èdè wo leléyìí mi ò kì í sàfà lóka I travel wide in the world mo dẹ̀ mọ ọ̀pọ̀ nǹkan láyé téèyàn ò mọ̀ pa àfa àlè mọ̀ ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe akéwògbà góòdù dòwò gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ má jẹ́ kán jí mi gbé o gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o mi ọ̀daràn zone 11 lóṣogbo o gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o àwọn ọ̀rẹ́ mi ní zone 2 lẹ́kọ̀ọ́ àwọn ni ẹ gbà mí lénìí bẹ̀t kí wọ́n dákun ká gbé kèsì yìí sùn kóòtù bí kóòtù bá ní ọ̀sẹ̀ kó máa lọ bẹ̀t kẹjọ adé kóòtù kódà bí ó pa apology letter kó lọ kọ́ ní kóòtù gbogbo ẹlẹ́dẹ̀ tẹ́ ń gbé sórí orúkọ mi kò ní mí nì àní máa dá farm sílẹ̀ láàrin ìgbà tí ó bá di March pẹ̀lú ògo Ọlọ́run along Lagos Ibadan expressway mo ti ya 50 acres sílẹ̀ sí akéwújẹ ẹ̀yin náà mọ̀ parí yòókù akéwújẹ farm tí ó jẹ́ farm ńlá orúkọ bútọ́lọ̀ ń pè mí yẹn ní ọ̀sọ́ di oògùn owó Ọlọ́run ó dẹ̀ gbà bẹ́ẹ̀ fún mi ẹni fẹ́ ra lé ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe akéwúgba góòdì dò pẹ̀yìn Christian tẹ́ ń support wa Ọlọ́run fẹ́ràn yín o ètò mo wíńjò ní tí mo ní Christian kan pè mí tó ní wọ́n bá ti di kéèsì ká pè wọn wọ́n tó gébẹ̀ yẹn wọ́n ń pèsè rí páwọn Christian ní sponsor against Islam níbi tí wọn ò ronú dé àní Christian àti mùsùlùmí àti traditionalist ó kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má bára yín jà ẹjẹ́ àgbáyé àlàáfíà lèmi ń wí anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá alápákó tá ń ṣe promo lọ́wọ́ lórí ẹ̀ ó sì wà ń bẹ̀ o buy one get one free ni kò sí bí ó ti lè rílẹ̀ tí ó cheap tó bẹ́ẹ̀ yẹn lọ́nà Èkó kò sí 1.5 ní éka méjì àwọn eléyìí tó kẹ́yìn tí December bá ti parí promo yẹn end nìyẹn èyí tá a fẹ́ tà síta ń bẹ̀ gbígbẹ̀ yẹn fẹ́ ta nǹkan dànù ni ó ti lọ nìyẹn èyí tó súnmọ́ express 1.5 èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ tó face express gangan 1.8 bẹ́ẹ̀ tó lè dátẹ̀gbẹ́ express rà láì rà nínú 1.5 yẹn bóyá ó ra 10 acre pẹ̀lú ẹ̀ ní o ńlá tó lè ta tiwájú fún ẹ a lè da iwájú yẹn nìkan ta a nílẹ̀ lọ́nà sẹ́yìn náà buy 1 acre get 1 acre free ìyẹn cheap gan lọ́wọ́lọ́wọ́ ń sìn ó ti di 1,100,000 naira bó bá ti san 1,100,000 acre méjìlá fún ẹ lọ́nà Ìbàdàn sí Sẹ́yìn ẹni fẹ́ lọ àràfà rọrùn ẹ tẹ̀lé lé sí Akéwùgbà Gold ájì 2024 ẹ sanwó sọ́dọ̀ wa ẹ gbádùn ájì wa umura December ẹni tó bá lọ sí tún lè gan kọ̀
àmọ́ retí yín ẹ mọ́ ọmọ yín wálé ẹ̀kọ́ wa royal group of school àwọn ọmọ náà lálùbáríkà jù wá lọ àìsàn nílé kéwú tọ́da madrasatu nurul qalam ẹ mọ́ ọmọ yín wá sílé ẹ̀kọ́ wa àwọn ọmọ náà lálùbáríkà ẹni wọ́pẹ́ ẹni wáyé ẹ mọ́jàrà kalẹ̀ ẹ text message tàbí kẹ́ lo whatsapp number 08057818180 mọ́sálásí méjì míì á sì lọ́sẹ̀ yìí wọ́n ti kan pa fún odidi ọdún méje nílẹ̀ Yorùbá yìí náà ni àwọn mọ́sálásí tí wọ́n ti pata mark down tẹ́lẹ̀ ó jẹ́ 11 nílẹ̀ Yorùbá ló jẹ́ ká sí ìgbà tí àfáà Làbíbù ànáǹsì ti ìnísà ló jẹ́ kí a wá ṣe iṣẹ́ yẹn parí tá a dẹ̀ rí pé a gba lẹ́tà lọ́dọ̀ gọ́fúnà ìtìhádù gba lẹ́tà lọ́dọ̀ bàbá ìmáàmù Òṣogbo àárẹ̀ǹjì àwọn tí ọmọ kírun ń bẹ̀ bàbá wọn Ọlọ́run ló mẹ́rú ẹ̀ òun la fún ní ọtọ́rìtì gẹ́gẹ́ bí olórí wa ní Ọ̀ṣun láti ta ní ọmọ kírun ń bẹ̀ wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn aráàlú wọ́n rí yọnu wọn àwọn tí wọ́n sì láwọn ọ̀dà dẹ̀rú ìjọba fún wa lọ́lọ́pàá la fi rí ti ìnísàsí àtúnwá sí kan ní Friday ìjọ mẹ́sàn-án ìní mi ní dárúkọ rẹ̀ kán má lọ dàbẹ̀rù á sí omi ìtàn títì látọdún méje ìkejì tó wà lẹ́gbẹ̀ẹ́ á sí òun náà ní bí ọ̀sẹ̀ mẹ́ta sásìkò yìí ká tó wá mọ̀fù sí Èkìtì lórí tibẹ̀ náà láti make sure pé wọ́n ṣí ká tó wá mọ̀fù sí Lagos State ẹyọ kan bẹ Lagos náà láti make sure yìí pé wọ́n ṣí á mọ̀fù padà sí Ọ̀ṣun ó sì kù kan lọ́ṣun láti make sure pé wọ́n ṣí a nìkan ní Ogun State náà àti bẹ́ẹ̀ lọ tèkìtì ń bẹ́ẹ̀ tòǹdó ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ la fẹ́ rí pa yanjú kó tó di pé a ṣe mítìn ìtìhádù tọkàn ní Ọ̀ṣun ní ìbẹ̀rẹ̀ ọdún tí ń bọ̀ kí n má wulẹ̀ sọ déètì káwọn alábòsí má lọ ọgọ́tì wa ọmọ akéwùgbẹ̀rù wìtò mo ní kí ẹ má ṣèkà nítorí pé rere lóòlùwà fi ń san rere. ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá àyàfó. 005781880 00350666122.